ṣùgbọ́n ohun tá a rí gbọ́ ni wípé bàtà arábìnrin yìí òun ni ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàlá bàtà obìnrin tó wà ń bẹ̀ yìí ni wípé kí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe àbí tó ń ta bàtà obìnrin ni tó ń kó jọ tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá lè bá wa ṣe ìwádìí irú bàtà yẹn ìlú òyìnbó káre wọ́n sì ṣàwọn ìwádìí láti wo ta ni gangan ni ta ló ní ṣáìdì ìran wo ló ti jáde ṣùgbọ́n bóyá táwọn ọlọ́pàá bá kó bàtà yẹn síta ó ṣeé ṣe láwọn tó ti ń wá àwọn èèyàn wọn kan nígbà kan tí wọn ò rí bí àwọn lè fi bàtà dá wọn mọ̀ arábìnrin Adéọlá Olaitan story, God bless you. Deborah Matthew, you're welcome. Yemi Shita, God bless you. Ṣàlàáfíà lẹ́wà. Bóyá wọ́n lè fi dá wọn tó ní mọ̀, ṣùgbọ́n kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe tẹ́ bá wo orí tébù yẹn gan. Ẹ rí pé orí tébù yẹn náà ó ti ń ṣiṣẹ́ tipẹ́ bíi ti orí tébù tí èyí bọ̀bọ̀ tó ń kọrin yẹn tì mí lẹ́yìn yẹn. Tóun náà tó ti ṣá ọmọbìnrin yẹn, ẹ rí pé tébù yẹn wọ́n ti fọ́ wọ́n ti ń ṣáyan wọ́n ti ń ṣalápàtà ti pẹ́ ń bẹ̀. Ọlọ́run jẹ́ káwọn ọmọ wa kan àgbákò àwọn bíi ti Ràmọ́nì Ìlọrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àti Ràmọ́nì Ifẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ń Ọlọ́run jẹ́ káwọn ọmọ kọ àwọn ìyá wa ti bá wa ṣe àdúrà. A ò sì ní rìn lọ́jọ́ tẹ́bí ń pọ̀nà àmì ọ̀gbẹ́ni Afọlábí Muyideen àmì ìyá wa Bọ́sẹ̀dé Táíwò àmì sáwọn àdúrà yín tẹni tó dé lárí àwọn mẹ́tẹni tó kàn kọ́lọ̀ Elédùmarè kó má jẹ́ kí ibi ó kàn wá. Ẹ rí i pé wọ́n ti ń ṣàyàn ẹ̀ tipẹ́ bàtà 13 ni wọ́n bá ń bẹ̀. Wọ́n lọ sílé ẹjọ́ lónìí. Àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ pẹ̀lú Abdulrahman Muhammed Bello. Wọ́n fi ojú àáfàá kan náà kan lé ẹjọ́ àáfàá ọmọ 41 years Ahmed Abdulwasiu from Aduralere nílùú Ìlọrin. Ọmọ ọdún 39 ìyẹn 41 years lòun àáfàá ni. Wọ́n tún fi ojú ọmọ ọdún 28 wọ́n ní ìyẹn ti businessman new life business person lòun. Sulaiman Muyideen from Amilẹ̀gbẹ̀ ní Ìlọrin ìlú Ìlọrin náà tún ni. Ìyẹn Sulaiman. Wọ́n tún fi ojú ọmọ ọdún 29 kan náà hàn. Wọ́n ní ìyẹn ń tún fóònù ṣe. Bóyá fóònù tí wọ́n gbà lọ́wọ́ ọmọ yẹn, bóyá fóònù ọmọ yẹn, bóyá wọn ló máa flash ẹ̀ tí wọ́n wà máa lò tí wọ́n nílé trace ẹ̀. Get àti mọ irú iṣẹ́ tí yẹn ń ṣe, but wọ́n jẹ́ ká mọ̀ pé phone repairer ni. Orúkọ yẹn jẹ́ Jamiu Uthman from Aduralere nílọrin. Àwọn compound wọn yẹn náà wọ́n ti wáṣẹ́ rí àwọn Aduralere. Another person ọmọ ọdún 29 31 years. Wọ́n ní àgbẹ̀ lòun. Orúkọ tiẹ̀ náà jẹ́ Abdulrahman. Ọ̀rọ̀ Ràmọ́nì wá sùn báyìí. Abdulrahman Jamiu from Chebukó Lami tí má ti pè é kàn ṣáà bá mi gbà bẹ́ẹ̀. From bóyá Elémèrè Màlété mi ìmọ̀ bóyá Màlété wà nílọrin o àbí Màlété Ìbàdàn ni o mi ì tí ì mọ̀ o bọ̀ Mọ̀lété ní ti Ìbàdàn eléyìí wọ́n ní Màlété so àmúbi tó wà. Wọ́n láwọn ní gbogbo àwọn tó dárúkọ yìí ìyẹn Abdulrahman Muhammed Bello àti Abdulwasiu Ahmed Abdulwasiu àti Sulaiman Muyideen àti Jamiu Uthman àti Abdulrahman Jamiu wọ́n ní gbogbo pátápátá wọ́n ní wọ́n jọ wà nínú ẹgbẹ́ kan náà ni àti ìmọ̀ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n bá ń ṣe ìwádìí wọn tọ́rọ̀ bá ń lọ. Ṣùgbọ́n nílé ẹjọ́ Abdulrahman òun sì ń pariwo pé òun nìkan lòun pa.
ní court lónìí ó ṣe pariwo pé alóhùn nìkan ni òun pa. So ní òní adájọ́ ò tí ì lè ṣiṣẹ́ púpọ̀ lórí kéèsì yẹn, ariwo ti ẹ̀ pọ̀, àwọn èrò kúnbẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀. So adájọ́ sì ti wá ní pé kọ́ lọ rèé fi wọ́n pamọ́ sí Òkè Kúrà custody. Tí n bá ti pronounce ẹ̀ dáadáa ẹ mọ́ bínú Yorùbá ṣe pé kó ó nídìí ó so kò sámi lórí ẹ̀, bóyá Òkè Kúrà àbí Òkè Kúrà yóò ti yé yín, ibẹ̀ ni wọ́n ní kọ́ lọ fi wọ́n sí títí di ọjọ́ 6 oṣù kẹta tí ìgbẹ́jọ́ tí ó bẹ̀rẹ̀ àbí tí ó tẹ̀síwájú ni wọ́n ti sún gbogbo ẹ̀ sí March 6. Wọ́n ní kọ́ wà ń bẹ̀yẹn náà kọ́ lọ fi wọ́n pamọ́ àwọn márààrún. Tí ẹ bá wo kinní kan nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, a ti rá àfáà kan ń bẹ̀ 41 years. Bọ̀ gbogbo àwọn tí wọ́n tò yìí kò sẹ́ni tó ti wọ 50 years nínú wọn, ọ̀dọ́ sì ní gbogbo wọn. Ṣé ká sọ ọmọ 28 years ni, ká sọ ọmọ 29 years ni, bọ̀bọ́ ìgan pàápàá lápàtà ìgan pàápàá òun gangan ọmọ 29 years ni, kò tí ì wọ school. Ibo ni mo fẹ́ bá ọ̀rọ̀ mi lọ? Sister mi Adenike Tóyìn, ọmọ náà Rosemary, friendship mi, God bless you. Adejoke Gold, God bless you. Ibo ni mo ń bọ̀rọ̀ mi lọ? Níbo gangan nílé ayé lọ? Mimi Kura, okay Kura, God bless you. Ọba Àṣà Ìṣọ̀lá, ọ̀dọ́ ni gbogbo wọn. Èmi ò mọ bí tá à ń báyé lọ. Ṣé rí bọ̀bọ̀ ìgbésí ayé bọ̀bọ̀ Abdulrahman yìí, if you look at him, bọ̀bọ̀ tó jálápàtà tó pààyàn yìí, ó look gentle, he looks innocent. Ìyẹn ni wípé ìwọ tó ń gbọ́ mi lọ ṣọ́ra, má judge èèyàn by the look. Alágbájá ó gentle, mo ó tẹ̀ ṣe ó jẹ́ kó lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán, mo wà at peace pẹ̀lú ẹ̀. Ẹ̀kọ́ ni pé kó wà very very careful. Facially ó lè gentle, innerly nǹkan. Ṣé wá ní another thing? Ṣé this particular guy ó gbé ẹ̀sìn Islam báyìí, ó rù lórí ni. Ibi tá bá ti ń ṣètò kẹ́ tó mú ẹnu lé ọ̀rọ̀ mùsùlùmí báyìí, ó ti bọ́ síbẹ̀, ó ti bẹ̀rẹ̀ sí ní ṣépè. Wọ́n dẹ̀ máa ṣépè gan. Gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa, mo rí yín o, mo ṣe máa padà máa kí yín alẹ́ yọ kankan. Wọ́n máa attack àwọn tó máa attack ni tẹ́ bá ti ń ṣe ètò kan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam, àwọn èèyàn ló máa attack. Mo máa sọ fún yín, mo ní most of àwọn people yìí, if you see them one on one, they wọ́n lè buckle up shoe ẹ̀ fún ẹ, shoe ẹ̀ kó gbẹ́sẹ̀ lẹ̀ fún ọ báyìí pé kán bẹ́ẹ̀ dé bàtà ẹ̀, wọ́n lè dé. Àwọn èèyàn yẹn wọn ò jámọ́ nǹkan kan, most of them wọn ò jámọ́ nǹkan kan nínú ayé. Àwọn ló máa sọ̀rọ̀ sí ẹ kó tó type comment kan pé ó ga o, wọ́n ti fèsì pé ó ga lára kíní kan nìkan. Àwọn ló máa ń jàjẹ́ ẹ̀sìn. Wọ́n ru ẹ̀sìn yẹn lórí bí ẹni wípé àwọn gangan àwọn ní number 1 tó kọ́kọ́ wọ àlùjọ náà. Wọ́n máa ṣe bí pí Ọlọ́run nínú ayé tó sì jẹ́ wípé ìwà burúkú ó wà ní ọwọ́ wọn. Mo ti máa sọ fáwọn èèyàn wa pé kẹ́ máa train àwọn ọmọ wa. Àwọn ọ̀rẹ́ ẹbú tẹ́lẹ̀ meet lórí social media. Mo meet ọ̀rẹ́ mi orí social media láti ríra. Gbogbo ẹ̀ kò máa kí, gbogbo ẹ̀ ò máa kí work. Out of 100. Èèyàn tó dánú ẹ̀ tó lè meet lórí social media, wọ́n lè má ju 20% lọ. Báwo ló ṣe wá fẹ́ méèyàn tó dá tó jẹ́ 20% nínú wọn? The best ni pé ẹ train now, ẹ jẹ́ ká bá ọmọ wa sọ̀rọ̀ kó wà very careful. Torí pé tẹ́ bá gbọ́ eléyìí, wọ́n meet lórí social media. Eléyìí wọ́n meet lórí social media nítorí pé tẹ́ bá rò dáadáa, ní ayé ìgbà kan àwọn gbọ́mọgbọ́mọ tí wọ́n pọ̀ tó máa ń jí àwọn èèyàn gbé.
jí àwọn èèyàn gbé àwọn náà ló tún lo ọgbọ́n pé ok wọ́n ń jiyàn gbé àṣírí wọ́n tú wọ́n ní wọ́n wọ one chance àṣírí wọ́n tú wọ́n lọ pè nìkan síbi kan wọ́n rí wọ́n trace ìgbà kan ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n wá change ìgbà kan wọ́n bẹ̀rẹ̀ sí lo ní fóònù ẹ kàn máa rí pé nọ́mbà kan pè yín àwa ni ẹ ò ẹ má bínú o bàbá ló ní fóònù ẹ àwọn fẹ́ sẹ́ndì bàbá ló fẹ́ sẹ́ndì credit sí ọmọ wọn wọ́n wá ṣe mistake wọ́n wá send ẹ̀ sórí nọ́mbà yín ẹ jọ̀ọ́ bá wa dá padà ẹ jọ̀ọ́ ẹni tó rí ẹ̀ bá pé tó bá ti kọ́kọ́ gbé àgbàlagbà wọlé ó lè kọ́kọ́ fẹ́ máa jẹ́bọ̀ ẹni tó bá lo nọ́mbà 6 àmọ́ ẹ̀ pé ó send ẹ̀ sí mi ò lò sọ fún wọn pé ẹ lọ lóòdù ẹ̀ lọ́dọ̀ mi ò lò I don't even care bọ́ níbi tó bá ti sọ pé o ti fẹ́ máa lóòdù ẹ̀ because randomly ni wọ́n ṣe pé kíní nọ́mbà yẹn wọ́n ṣe randomly ni wọ́n send àwọn messages yẹn síta so if you are not careful if you are not smart enough tó tètè ro 1+1 ìwọ náà wá sọ pé bóyá nọ́mbà kan mi ò rí nọ́mbà wo lélẹ̀ wọ́n ṣe wá sẹ́ndì ẹ̀ bí o sẹ́ndì mẹ́sẹ̀jì sí wọn pé mi ò rí wọ́n ṣe wá sẹ́ndì nọ́mbà ìwọ náà wá fẹ́ reply wọ́n ní bàbá yẹn wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ by the time tó bá ti wá gbọ́ ó ṣé ọmọ mi á dáa fún ẹ kíní kan ló ní kó máa gbọ́ oore tó ṣe fún mi má ṣe wo tó bá ti jí láàárọ̀ ọ̀la kó lọ mú iyọ̀ tó bá ti fi wẹ̀ tán kó dà sórí ta mẹ́ta kó wá pè mí padà máa wá sọ nǹkan tí wàá ṣe fún ẹ pẹ̀lú oore tó ṣe yìí torí owó yẹn lọ́wọ́ yẹn fẹ́ fi jẹun ní school irọ́ ni o by the time wọ́n máa fi àfọ̀ṣẹ́ wọ́n á fi bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ àti rí cases yẹn lóríṣiríṣi àwọn tó lọ àtàwọn tí bẹ́rẹ̀ ìyàwó wọn tó jẹ́ tí màá yẹn jẹ́rìí sí pé ọpẹ́lọpẹ́ ìyàwó ẹ̀ bó ti yẹ kó máa ó fẹ́ rán máa dìgan ní káàpẹ́ tí wọ́n tì mọ́lé tó ń pariwo pé òun máa lọ òun máa dọ́sùn òun lọ wọ́n ti fi nǹkan bá sọ̀rọ̀ a rí i pé àwọn kan tó ń fi ẹsẹ̀ rìn lọ síbi tán ti pa wọ́n àwọn yẹn wọn ò mọ̀ọ́mọ̀ ìgbà táwọn èèyàn tó wá já ọgbọ́n wípé tọ̀ tán bá ti gbé fún báyìí bàbá kan sọ pé wọ́n á ní kò ní í dá wọ́n á dá padà fún tí ayé tún bẹ̀rẹ̀ sí ní já ọgbọ́n wọn táwọn èèyàn tó ń rìn lọ bí tí wọ́n ti fi fẹsẹ̀ pa wọ́n mọ́ wọ́n tún bọ́ sórí social media wọ́n mọ̀ yí pé majority àwọn obìnrin àwọn ọkọ pọ̀ ní ayé nítorí àwọn àti nígbà pé population àwa obìnrin ó pọ̀ ju tàwọn ọkùnrin lọ ṣé ẹlẹ́yìn ìyá wa náà lẹ́dẹ̀ máa tẹ̀ jẹ́jẹ́ fáwọn ọmọ wa ń sìn lọ́mọ́kọ wálé lágbájá ti mọ́kọ wálé kíkiri kan ò tí mọ́kọ wálé òun náà ní ẹni ẹ̀ tó bá tẹ̀ tí kẹnu sóun ló máa sọ yẹ́sì. Some parents are so desperate wọ́n fẹ́ kọ́ ọmọ wọn get married. Some parents wọ́n fà ní gbé signboard pé ọmọ mi ń wọ àìmọye àwọn òbí tó máa wá báyìí mi ẹjọ́ ọmọ mi ó yẹ kó ti marry ọmọ ọdún mélòó ó máa pé 26 years mo ní màmá ẹ má rush ọmọ yín 26 years ò tí dàgbà jù ẹ fi lára balẹ̀ ṣó mọ̀ pé wá bá mi kò gbọ́dọ̀ mọ ọgbọ́n náà ní tẹ bá rọ́kùnrin tẹ́lẹ̀ bá mi introduce sí kí ló dé tí mi ò máa introduce àwọn èèyàn síra wọn mọ́ ní Nàìjíríà mo sọ àwọn tó yẹ pé àwọn ọkọ àwọn ayàwó máa sọ mo ní mi ò lè introduce èèyàn sí yín ní Nàìjíríà torí pé ẹrú ẹni ẹ̀mí ò mọ̀ bí ritualist ni when people come to my DM ẹjọ́ I need the kìíní kan ṣe bí ọkùnrin àwọn ọkùnrin tó wà l'Amẹ́ríkà bíi tí wọ́n láwọn need the responsible obìnrin àwọn gan sọ pé àwọn ò fẹ́ ní Nàìjíríà they are Muslim brothers àwọn méjì wọ́n ní ìwé wọn ò ní problem ìwé wọ́n ní di ìyàwó alálùbáríkà wọ́n láwọn ò fẹ́ Nàìjíríà èmi náà ò dẹ̀ lè introduce ọkùnrin síyàn ní Nàìjíríà ẹni tí mi ò mọ̀ délédélé mi ò ṣé mi tí mo wà lórí Facebook lẹ́nu kí n máa introduce ọkùnrin sí yín èmi ò lè introduce ọkọ sí yín kì í ṣe pé bí àmì lè ṣe nítorí ayé gbẹgẹ orí social media ni wọ́n ti wá mú mi rẹ̀ ní mi ilẹ̀ ní jẹ́kẹ́ mi èèyàn tọwọ́ mi bọ́ directly or indirectly I don't want it orí social media ni wọ́n ti wá àwọn kan lórí dating site bọ̀bọ̀ kan tó jẹ́wọ́ lábẹ́ òkúta nígbà yẹn orí dating site gbogbo àwọn tó pátápátá orí dating site ló ti kó wọn. orí dating site náà ti kó wọn. tí ìyàwó ọkọ ń dùn lọ́rùn tí ìyàwó mú lẹ́sẹ̀ dání bọ̀bọ̀ tó bá wọn kó wáyé orí dating site ló ti kó gbogbo wọn wá. orí èèyàn lórí social media ó pé o ní pé kó wá torí olùkú o ti lọ sórí page look mo máa sọ fún yín ẹ má fi profile àwọn èèyàn lórí Facebook ẹ má fi judge life wọn ẹ má fi judge real life wọn ẹ má fi judge personality wọn irú bàbá yẹn sì ó ní followers about 3.4 followers lónìí tí
tẹ́ ẹ bá lọ wò dáadáa bọ̀bọ́ yẹn dẹ̀ láwọn kákọ́ọ̀sì àwọn kan àwọn bíi mẹ́ta kan tí wọ́n jọ wé rí báyìí tí àwọn tí wọ́n jọ máa bóyá wọ́n tó bíi mẹ́rin mẹ́wàá bá rí pé wọ́n jọ bá ń wà kó wọ́n jọ ń ṣe bóyá mi mọ̀ bóyá àwọn guys yẹn tí ìgbẹ́jọ́ bá ń lọ a máa mọ̀ bóyá àwọn làwọn tán kó wá yẹn tí wọ́n sọ pé wọ́n ní wà ní group bóyá àwọn làwọn group bọ̀bọ́ yẹn á máa náwó bí ẹlẹ́dà ẹ lọ rí nìkan tó ti náwó iṣẹ́ àfáà ló ń ṣe. Now let's come back ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ má ní kọ́mọ yín lọ kọ́ṣẹ́ àfáà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ẹ̀yin lè bá yá àwọn ọmọ yín jẹ́ ẹ̀yin gangan òbí ẹ̀yin ló yẹ ká blame òbí mi wà láti ayé ló ti máa jóná dọ̀run òbí mi wà tẹ́ ti fojú èèyàn òpó ló máa kọ́kọ́ jẹ́ number 1 pé torí òun ni bí ọlọ́run ẹ rí i pé inú náà rún àpáàdé lẹ́tìrì tí ó mọ̀ jóná most of ẹ̀yin parents dey encourage àwọn ọmọ yín kí wọ́n lọ kọ́ṣẹ́ àfà I don't understand ṣé tẹ́ bá ní kó lọ sílé kéwú kéèyàn lọ sí ọ̀tọ̀ ní kéèyàn lọ sílé kéwú kó lọ ní ìmọ̀ nípa pé Arabic tẹ́ bá ti wá ṣe mọ̀límọ̀ tán ẹ lè kọ́ṣẹ́ àfà ìrìnjẹ́ ẹ̀ lè kọ́ṣẹ́ ọwọ́ ni èèyàn lọ sílé kéwú kò ní kó má lọ sí school now kò ní kó má jẹ́ graduate kò ní kó má ṣiṣẹ́ ní bank kò ní kó má jẹ́ accountant kò ní kó má jẹ́ engineer kò ní kó má jẹ́ senator kò ní kó má kàwé kó gboyè kó jẹ́ doctor kó má pè pé doctor professor ṣáà láwọn tó jẹ́ professor ní tó dẹ̀ jẹ́ muslim tí wọ́n dẹ̀ kéwú tí wọ́n dẹ̀ kàwé mọ́ ni ẹ̀yin ògo Ọlọ́run here comes ibi tó yọ sí kan yìí mo rí pé ẹ̀ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi tax force ni máa chipping àwọn nǹkan kan fún yín ẹ̀yin ògo Ọlọ́run kí ló ń tẹ́ ẹ tí ń wò kó tó dì sí i bóyá ẹ̀ kì í follow àwọn kan àwọn trend àwọn kan tó ń lọ lórí social media tẹ́ ẹ máa rí àwọn ọmọ ilé kéwú tí wọ́n máa ṣe fídíò ìgbà ẹ máa gbọ́ ẹ gbọ́ wọ́n ní kéèyàn kó lọ ẹgbọ́ wọlé wò ló dáa jù kéèyàn kéwú àbí kó lọ sí school tẹ́yìn tó bá lọ sí school ó kò máa mọ̀ nípa ìmọ̀ ìwé nìkan ìmọ̀ ayé nìkan ló máa mọ̀ àwọn táwọn kéwú àwọn máa mọ̀ nípa ìmọ̀ ayé ìmọ̀ kinní kan ìmọ̀ gbá kan so definitely wọ́n ṣàn sọ pé kéwú ló dáa jù kéèyàn lọ lé kéwú ló better jù kéèyàn lọ sí school lọ èmi ọmọ kan tó gbé sí wọn lórí. ibẹ̀ náà làáfàá kan ti tún tó ṣì ń ṣe dáwà tí àáfàá yẹn sọ wípé àwọn báwo ni ẹ ṣe máa expect kéèyàn lọ́dún 8 nílé kéwúkẹ́ ní kó tún wá lọ sí skul kó tàbí kó wá tún lọ kọ́ṣẹ́ ìgbà ọdún mélòó lọ́wọ́ bẹ́ẹ̀ fi ṣe lọ́wọ́ fi sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ pé ẹni tó bá ti lọ tó ti wá kéwú tó ti wá lọ́dún 8 yẹn náà ó ti ṣe freedom náà nìyẹn ìyẹn ni pé kò ní ìdí kó kàwé mọ́ kò ní ìdí kó ní ìmọ̀ kankan mọ́ ẹjọ́ nítorí tọ́lọ́run gbogbo àwọn tẹ́ ń breathe tó ń lọ lé kéwú tí ẹ ní pé kó máa lọ lé kéwú tí wọ́n lọ ń kọ́ tí wọ́n wá dà fà kí ló fẹ́ máa jẹ. kí ni ẹ fẹ́ kí wọ́n máa jẹ kó lọ máa ganu síbi tó wọ́n lè nínú àwọn bá ti ń ṣènáwó torí ẹ̀ lẹ́ ṣe ni pé most of àwọn àfáà kan they are irresponsible wọn ò dẹ̀ láàkúrí wọn ò lójú tì torí bí òde tí wọ́n ti pè wọ́n àti tí wọ́n ò pè wọ́n padà ganu síbẹ̀ ni. ó dijọ́ tẹ́ ẹ bá tó mú kúrò wípé wọ́n ń ṣàdúrà wọ́n fowó lẹ̀ sínú gbá fáwọn aláfàá lẹ́ẹ̀rí pé most of them wọ́n máa palẹ̀ mú ara wọn wá lọ wá ṣẹ́ṣe ẹ̀yin náà tẹ̀ ń kówó sínú gbá fún wọn náà ẹ̀yin náà ẹ̀ múra sí i. láyé ìgbà kan àwọn àfáà gan rán wọn ní skul àwọn àfáà ń jẹ́ kó mọ́ kọ́ṣẹ́ ẹ máa rí láyé ìgbà kan ẹ máa rí pé bọ̀dá kápẹ́ntà tó wá ó yá lọ́ba mi lọ́bẹ̀ lọ́wọ́ àfáà pé ṣé wọ́n ti bá mi ṣe àmì tán tí àfáà tán ní ká lọ bá pé ṣó ti ṣe ṣí àyẹ̀ tán tí ìbá ṣe tí ò bá kọ́ṣẹ́ kápẹ́ntà wọn ò lè máa sọ pé ó ń gbà ta kiri wọn lè yẹ lọ gba kiri wa lọ gba kóló yín wá lọ́dọ̀ àfáà ó yẹ lọ kíní kan ìkan ẹ tó bá mi jó ilé mi ẹ tó bá mi ṣe wẹ́dà tó bá mi
ṣe burglary ilé mi àfáà ni. àfáà tó yẹ pé wọ́n máa ń lọ bíi 2 months yẹn wá mọ̀ tó máa ń lọ ṣe káàkiri àfáà gidi ni tó máa ń gbọ́ mi báyìí ó ní iṣẹ́ ó dẹ̀ mọ iṣẹ́ yẹn. so kí ló dé tí ẹ lè encourage àwọn ọkùnrin yín jà so lazy ní Ìlọrin, so lazy. ẹ má máa sọ àwọn obìnrin yín ẹ wá sọ wọ́n di kẹ́tẹ́kẹ́tẹ́ because eléyìí àfààní eléyìí àfààní eléyìí àfààní eléyìí àfààní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fà fẹ́ jọ nítorí tọ́lọ́ tó bá wá ní à onítìjú mi ni kò sá máa lè nílọrin kílẹ̀ tí wọ́n ní dúró àwọn obìnrin yìí wọ́n ò dúró wọn bàjẹ́ kò sá máa lè nílọrin ẹ̀gbọ́n fẹ́ kọ́ máa lè tẹ́lẹ̀ ni mélòó nínú wọn ló ń fowó jẹ́lẹ̀ mélòó ló wà responsible ló ń tọ́jú àwọn ìyàwó yẹ kó ṣe tọ́jú èlò ṣé àfà ń gba sálárì ni I'm just asking ṣé àfà ń gba sálárì ni yàtọ̀ sí wípé wọ́n ní ìnáwó ṣe ló lójú àfà àwọn àfà kan wà tí àwọn bàbá kan wà tẹ́bi tọ́lọ́run kẹ́ wọn dé bí tí Ọlọ́run kẹ́ wọn dé wọ́n ti ní àwọn tí wọ́n ti ṣàdúrà fún wọ́n ṣògùn fún wọn tí wọ́n ti ṣe àdúrà fún tí ìgbésí ayé wọn ti nítumọ̀ táwọn yẹn máa sọ pé bàbá àwa dúpẹ́ oore. àwọn àáfàá kan wà tó jẹ́ wípé tó bá lọ sóde tó bá invite wọn sóde tí mi ìbá délé ó lè pa 2 million ó depend èmi sì lọ sóde kó jẹ́ pé 50,000 èmi ní lọ sóde kó mú 100,000 wá mo fẹ́ béèrè ṣójoojúmọ́ ni àwọn àáfàá náà powó wọlé ni ṣójoojúmọ́ ni ìnáwó wà ni àwọn mo ti rí pé àwọn obìnrin yín ti ń jáde nílọrin wọ́n lẹ́yìn ọkùnrin wọ́n lẹ́yìn lẹ́sì ilé àfà ẹ wá sọ ìyàwó wọn di kẹ́tẹ́kẹ́tẹ́ ṣé àbúkọ́ àwọn obìnrin náà tó bá ti ní ìdí ọkọ àwọn obìnrin kan àwọn parents kan náà wà àfà mo fẹ́ kó fẹ́ o ọmọ Ìlọrin mo fẹ́ kó fẹ́ o ọmọ Ìbàdàn mo fẹ́ kó fẹ́ o ọmọ Abẹ́òkúta ni o yà mọ́ fọmọ yíbo dá wọn máa choose fọmọ ni. ẹ̀ẹ́dẹ̀ ni mọ̀ pé indirectly or directly ẹ̀ ń bá yí àwọn ọmọ yẹn jẹ́. ní mọ̀ pé indirectly or directly ẹ̀ ń bá yí àwọn ọmọ jẹ́. àwọn obìnrin yín ní Kwara nílọrin wọ́n kàwé. àwọn obìnrin yín nílọrin wọ́n kọ́ṣẹ́. àwọn obìnrin yín nílọrin they are very very hard working and we are proud of them. ṣùgbọ́n most of àwọn ọkùnrin yín 80% of them they are lazy. wọ́n fẹ́ ṣàfà. ìwọ òbí náà tó kọmọ sílé ké ó pé kó lọ kọ́ ṣàfà. ẹ dákun ṣé èmi ò bí pé ṣàfà yẹn bó yẹ kó jẹ́ pé ẹni tí Ọlọ́run bá pè ní pé o pè ẹ́ wá ṣiṣẹ́ àfà ẹ̀ ń kọ́ ṣàfà. àwọn tó ń kọ́ ṣàfà ṣé wọn ò ní jẹun. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ògo Ìlọrin ó jẹ́ ẹbí tí ọ̀rọ̀ yín iṣẹ́ tí mo fẹ́ gbé tí mo rí àwọn nǹkan tẹ́ ẹ sọ tẹ́ ẹ ṣe ni o àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ ti máa ṣe. àwọn kan tó máa wàásù àwọn jálàbí bàbá kan wà ó ṣe dá wà bàbá yẹn sọ wípé ta ló sọ pé kò mọ ṣoògùn ó ṣoògùn ta ló sọ pé kò mọ ṣoògùn oògùn wà ó ṣoògùn. gbogbo ìgbà tí wọ́n sọ̀rọ̀ àwọn èdè yẹn ẹ̀rí sọ bàbá àáfàá kan náà sọ pé wọ́n tí ẹ bá ṣe pé èèyàn ọmọ ilé kéwù èèyàn tí ẹmọ tó yẹ kéèyàn sọ ẹ̀yin ló yẹ ká ẹ máa fẹ́ obìnrin tó dáa jù. àáfàá tí ò lọ skul ìní tí ò lè ṣe èbó nù wọn kò kọ́ṣẹ́ kò páàsì kò fẹ́ẹ̀lì kò kúrò ní kíláàsì kan náà ilé kéwù nìkan ló lọ o. kí àáfàá àgbà kó wá máa sọ pé tí ẹ bá ṣe pé èèyàn ọmọ ilé kéwù yìí pẹ́ ṣíṣà irú àwọn ọmọ gómìnà àwọn ọmọ kìíní sẹ́nitọ̀ kankan yìí ló yẹ kẹ́ máa fẹ́ wọn. àní ó dá kéèyàn fọ́ ọmọ olówó kó fẹ́ mọ nídìílé olówó èèyàn omi kanjo ni ó fẹ́ ọmọ nídìílé owó ńgbà tá a débẹ̀ wọ́n wá dárúkọ agbolé yẹn pé ǹjẹ́ mo sọ pé ó dá kéèyàn fọ́ ọmọ nídìílé olówó kálíbi kìíní kẹjọ ti dá irú àwọn yẹn á dá nǹkan síta fún wọn ní nígbà tá a bá dá nǹkan sí wọn lára wọ́n sáré gìrìgìrì wá sọ́dọ̀ àwọn àfà bẹ́ẹ̀ ṣe mọ́ fẹ́ wọn nu ìyẹn ni wípé wọ́n á sọ wọ́n á fẹ́ àbìlù àfààní sọ ògo Ìlọrin bóyá ẹ̀rí gbogbo fídíò yẹn torí
àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ ti gbé kó tó dọjọ́ pé irú eléyìí ṣẹlẹ̀ ni. bàbá yẹn ní wípé nígbà tí wọ́n bá da nǹkan sílẹ̀ tó fẹ́ nǹkan sí gbogbo àwọn ọmọ olówó yẹn lára, ìyẹn láwọn obìnrin tí wọ́n ya wèrè tí nǹkan kan ṣe wọ́n tí wọ́n sẹ́wẹ́, wọ́n wá padà wá sọ́dọ̀ àwọn àfààrọ̀ àwọn fún ìtọ́jú. ibẹ̀ làwọn ọmọ ilé kéwú tẹ̀ bíríìdì yẹn wọ́n ti wá máa fẹ́ wọn. ṣe rí pé ṣẹ́ pọ̀ fún yín láti ṣe. ṣe rí pé ṣẹ́ pọ̀ fún yín láti ṣe kó mọ fẹ́ nǹkan sáàrin wọn. so kí ni impression tó ti fún àwọn ọmọ ilé kéwú yẹn? kí ni impression tó ń fún àwọn àfáà kéékèèké? àwọn yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣe, wọ́n máa jẹun. irú Rahman yìí ẹ bá ń béèrè pé tá ń kọ́ ta làáfáà rẹ̀ tá ń kọ́ kéwú, níbo ló ti rá káàntì tí ó fi ṣògùn owó yẹn? èmi fẹ́ béèrè ni o. Abdulrahman Muhammad Bello ọmọ ọdún 29 yìí, bàbá ẹ̀ ó rẹ̀ kó ní tíṣà ni bàbá òun. níbo ló ti rí àkáǹtì tó fẹ́ lò yìí? ẹ bá ń béèrè lọ́wọ́ àfa rẹ̀, ẹ mọ̀ bínú o, ṣé béèrè ò fàjà? ẹ má bínú. àwọn àfáà tó bá ti, àwọn jálàbí tó bá ti sọ wípé kó ṣoògùn, ògùn dá, àjò dá, tó bá ti sọ àwọn ìkan sọ wípé a ò ṣe ní lówó, ò ṣe ní má lówó, wà lówó. àwọn àlùjọ̀nú kan ń gbé àlùjọ̀nú sọ̀kalẹ̀ nígbà tí àlùjọ̀nú dé, àlùjọ̀nú tí wọ́n ń bè lọ́wọ́ pé kí ló ń fẹ́ pé ìwà àlùjọ̀nú yìí ṣó wà nínú àlùkùránì kẹ́ ẹ mọ̀ pa àlùjọ̀nú sọ̀kalẹ̀, kẹ́ ẹ mọ̀ béèrè nǹkan lọ́wọ́ àlùjọ̀nú. mọ́ sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí, gbogbo àwọn ọmọ kéékèèké àfàtẹ́rì, nígbà táwọn tó jẹ́ ọ̀gá wọn bá ti ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo, àwọn náà ń fojú sí ara iṣẹ́ kíkọ́ ni. ara iṣẹ́ kíkọ́ ni, wọ́n ti kọ́ ni, wọ́n ti kọ́. so ẹ bẹ̀rẹ̀ látọ̀ gbogbo tẹ́ bá fẹ́ fọ̀ mọ́, ẹ bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn ọ̀gá wọn náà, àwọn leader àwọn tó kọ́ wọn lékewà, àwọn ọ̀gá wọn náà a fẹ́ mọ̀ wọ́n. ẹ wádìí wọn dáadáa ni. àwọn tí wọ́n jọ ń rìn yẹn níbo náà ti mọ́ra, gbogbo àwọn groups ọkọ́ra wọn jọ yẹn, ṣé ilé kéwú kan ni wọ́n ti jáde tí wọ́n ti mọ́ra wọn ni, àbí wọ́n ṣára wọn káàkiri? gbogbo ẹ̀ la ní interest la fẹ́ mọ̀. àkáǹtì tó ń lò ìbò ló ti ṣe bẹ́ẹ̀ sọ pé àbí ẹlẹ́ẹ̀fàyè gbà wọn lọ́ṣun. Ògo Ìlọrin mo ní tí ò dẹ́ṣẹ̀ nítorí nǹkan báyìí náà lẹ́ẹ̀ṣẹ̀ fi àyè gba àwọn ọlọ́ṣun, àwọn ẹlẹ́bọ, àwọn kíní kan fàyè gbọ́ ọlọ́ṣun. ẹ̀dá àwọn tó ń ta lẹ́kùn lẹ́jà lé Ìlọrin kan ṣe ti kó wọn kúrò bẹ́ẹ̀ ni. ibi tó yẹ kẹ́ ẹ ti mú tẹ́ ẹ kí mọ́rọ̀ yín ìgbẹ́kọ́ lẹ ti mú, ẹ má bínú o ẹ̀yin Ògo Ìlọrin, ẹ má bínú o. àwọn onílẹ̀kùn lẹ́jà àtọ́rí ẹ̀kú àtọ́rí ẹja àtọ́rí kíníkan orí ìmàdò wọ́n wà nílọrin àbí wọ́n sí lọrin? kí lẹ wá ń tanra yín sí pé ẹgbẹ́ àwọn ọlọ́ṣun yẹn ni pé kọ́ wà ìgbé èso làwọn fẹ́ dà sínú odò. gbogbo àwọn àfáà tí ń jó lẹ́kùn lẹ́jà ṣé Ìbàdàn náà ti wá rà ni? ibi Ìlọrin ni wọ́n ń ta lẹ́kùn lẹ́jà ní Ìlọrin. ẹ̀yin tẹ́sán Ògo Ìlọrin ṣe kọ́kọ́ palẹ̀ àwọn orí eku, orí ẹja, orí ìmàdò, orí ìjàpá, àtẹ́lẹwọ́ kíngkọ̀ǹgì, àtẹ́lẹwọ́ kìnìún àti ẹyin ojú ìpè ojú láyọ̀nù, kọ́kọ́ palẹ̀ wọn mọ́ ná. ẹlẹ́ẹ̀fáwọn ọlọ́ṣun, àwọn lẹ́kùn lẹ́jà kú bẹ̀ bàǹbàǹ. ibà wọn àfáà náà rà ń bẹ àbí ibo ni mo náà ti wá rà á. ẹ má bínú o ẹ̀yin Ògo Ìlọrin, ẹ má bínú o. èmi dàrẹ́tì ẹ̀ sí nítorí pé mo rí pé iṣẹ́ tẹ̀ ṣe iṣẹ́ bíi tax force ni. ẹ dákun mo bá bèrè pẹ́sàn kan o, ẹ jọ̀ọ́ ṣé bí ọ̀rọ̀ yìí ṣe wá ń lọ tẹ́lẹ̀ wọ́n gbọ́ pé wọ́n á dárúkọ àwọn àfáà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó jẹ́ pé àwọn tẹ̀yìn gan sábà fún, ẹ dákun ṣé ẹ lè jẹ́ ká gbọ́ báyìí? ṣé ẹ máa lè là á kóyé wa? ṣé ẹ máa lè tú àṣírí ẹ̀ síta? torí wípé in tó jẹ́ kèmí sọ bẹ́ẹ̀ rè, wọ́n lọ kóòtù lónìí, ẹ fẹ́ fún wa ní ọ́pdéètì,
ẹ ti sáré ṣe ọ̀rọ̀ kù ní day one gbogbo ọ̀rọ̀ wọn ti ṣẹ́jú síra wọn mọ́sọ̀tọ̀ wọ́n ní pé ká mọ́ kóòtì àwọn ẹ dákun ṣé ká mọ́ kóòtì ni àbí tó ṣẹlẹ̀ lẹ́yìn rìpọ́ọ̀tì gbogbo bó bá ṣe ń lọ ló yẹ kẹ́ ẹ mọ́ ọ̀bùn wa gbọ́ another page láti ní gbogbo information tá a sọ ń bì. Only another one from Kwara State wanted to use his nephew for rituals and was exposed today too. Ṣé ti gbọ́? Crown wet, how are you? Long time. Ṣé ti gẹ́tì kan sọ? Ṣé nígbà ṣe wọ́n ti ṣọ́rọ̀ kù sẹ́yìn? Ṣé tó bá ti di wípé ó ti wọ́n kan àwọn elékulè àwọn tí ń tà tí ń rà tí ń tà tó wá lọ ń jáwé èèyàn kan tó jẹ́ pé àwọn èèyàn yìí ṣé má lè jẹ́ ká gbọ́ báyìí torí information tẹ́ mú wá fún wa ń sìn ó yẹ kẹ́ sọ gbogbo ẹ̀ fún wa ní kí ló tẹ̀lé sọ fún wa nǹkan ṣẹlẹ̀ ilé ẹjọ́ àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ ẹ wò mí ẹ káwọn oníròyìn síta tẹ́ ẹ bá mọ̀ pé yín ò lè máa sọ ẹ kó àwọn oníròyìn yín síta kí BBC wà ń bẹ̀ èmi ní NTA Ìbàdàn èmi ní NTA Ọ̀yọ́ gbogbo wọn AIT CNN gbogbo CNN kankan ẹ kó TVC ẹ kó gbogbo wọn síbẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹ lè máa rìpọ́ọ̀tì fún wa torí a fẹ́ mọ̀ bó ṣe ń lọ. ẹlẹ́ẹ̀kejì tó tún wá rú mi lójú ni pé èmi ò tí ẹ̀fẹ́ ti lè ṣe ọlọ́pàá kí wọ́n ṣe àfihàn Abdulrahman Muhammed Bello kárí because gbogbo àwọn tó máa mú yẹn a máa rí nílé iṣẹ́ ọlọ́pàá yàtọ̀ sí ìtaari confession taari yàtọ̀ sí ìtẹ̀mí rí o yàtọ̀ sí ìtaari tí wọ́n lọ bá tí wọ́n wà nínú ilé tó fa kọ̀pù sí lọ́wọ́ tó ń sọ pé èwo lélẹ̀ kí ló rọ sínú ke yìí ike gálíìkì mi lélẹ̀ yìí o èwo ló rọ sínú ke tó sọ pé ṣẹ́jẹ̀ ni ẹ̀jẹ̀ náà nìyẹn ó wà nù ke yàtọ̀ sí gbogbo àwọn òun wá lásìmọ̀ wá jẹ nǹkan mọ́ lórí lásìmọ̀ ọmọ wo ló lásìmọ̀ ó lè jẹ́ lọ́jọ́ tó máa tán ọmọ yẹn wọ́n máa sọ pé àmútí bẹ́ẹ̀ parí iṣẹ́ asthma oògùn asthma yẹn kó wá gbà ó mú ọmọ odó owó ọmọ lórí látẹ̀yìn owó ọmọ ọpá ọdúnbú ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe ni. ṣó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni that is my question ṣó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni ó ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá àwọn òrí kẹ́ ẹ gbé síta kẹ́ ẹ wá sọ pé suspect bẹ́ẹ̀ ṣe máa ń gbogbo àwọn yòókù síta táwọn oníròyìn àwọn á dúró síbẹ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ sí da question bò torí explanation yẹn a lot of questions need to be asked we are expecting to say more ṣe bí gbàgbọ́ gbé tì mí lẹ́yìn arígbó yẹn ṣe ti tì mí lẹ́yìn tó gbójú ẹ̀ sí àti gbogbo àwọn oníròyìn onílàkùn béèrè lọ́wọ́ ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá rẹ pé iléeṣẹ́ ọlọ́pàá ti kíní kan ti fi àwọn ti ṣe àfihàn àwọn ọ̀daràn kíní kan àwọn afurasí méjì kan àwọn afurasí mẹ́ta láti ìlú Ìlọrin orúkọ àkọ́kọ́ ni Abdulrahman Muhammed Bello tó ṣe ikú pa arábìnrin Hafsat kíní kan Yetunde tó ní kan ilé ẹ̀kọ́ pé now we are going to take kíní kan táwọn náà tí wọ́n bá sọ òyìnbó wọ́n sọ̀rọ̀ pé yeah we went there kíníkan our man was there kíníkan he was caught àwọn ọlọ́pàá gan máa explain fún wa dáadáa yes kíákíá mo rí pé tilẹ̀ ẹni gbélé magistrate court ó yẹ kí headquarter ọlọ́pàá kó tẹ̀ kọ́kọ́ kó káàtì kó ti bèrè pẹ́sọ̀ oríṣiríṣi káàtì rí àwọn ọ̀rọ̀ gidi káàtì yes agbógun wọn ni wọ́n torí nìbàdàn ó lè jẹ́ pé wọ́n fẹ́ bí àwọn rẹ́fì yẹn kàjọ wa kó fi divert attention wa kí gbogbo wa máa fi pé ókè àìbàdàn àwọn bọ́sì kò sí Ìlọrin gbogbo wọn bó lórí kan ẹ tó bá orí nìbàdàn ẹ lọ mú wọn ẹ kó gbogbo ẹ jáde bó bá orí ní Kwara ẹ gbé bó bá orí lẹ́kọ̀ọ́ ẹ gbé ibo ni tọ́wọ́ ibo lọ mú ẹ wà ibo lẹsẹ̀ wà. àwọn bàtà méjìlá yẹn kó bèrè question lọ́wọ́ ẹ̀ bàtà méjìlá kí ti ṣe áfúsàbí kí lórúkọ lédè yẹn kí ti ẹ̀ tó dé ó yá ipò ta ló ní ṣe bí nígbà tí wọ́n rí àwọn bags ìtòṣẹlẹ̀ lógùn state yẹn wọ́n rí àwọn shoe wọ́n rí slippers wọ́n rí bags handbags kan wọ́n béèrè lọ́wọ́ wọn bọ̀bọ̀ bá yẹn sọ yí pé eléyìí òun mọ̀ nípa eléyìí ó dárúkọ kìnnì kan ló mú wá ó sọ̀rọ̀ nípa eléyìí ló kú mẹ́rin eléyìí mẹ́rin kí ó sọ nípa àwọn èèyàn yẹn gbogbo wọn ọ ti mọ̀ wọ́n dẹ̀ gbé picture àwọn kan jáde ẹnu wá ti mọ̀ pé yẹ ẹni tó máa ṣèwádìí lọ
bọ̀ nípa ilé yà ẹjọ́ ìgbádùn yẹn ò tí ì ṣe dáadáa tó kó orílẹ̀ tó. ẹ fi hàn wá bí tẹ́ ti ń ṣe ìwádìí arí ti lẹ́yìn bọ̀bọ̀ tìmí lẹ́yìn ìwádìí àrígé gbogbo èèyàn lórí gbogbo èèyàn ló gbọ́ interview ẹ̀ yẹn confession ẹ̀ gbogbo èèyàn lórí ẹgbẹ́ síta ká fẹ́ gbọ́ dáadáa. Mr. Festus, you don't understand my language. I'm so sorry about it. Gbogbo èèyàn ló gbọ́, gbogbo èèyàn ló rí. Ẹ má fọ ẹ wo tún bọ́dọ̀ bá ṣe lọ kíni wọ́n ní ká má sọ gbogbo bá ṣe lọ wọ́n ní ká má kóòtì àwọn ní láti kóòtì wọn nǹkan tó ṣẹlẹ̀ lónìí. Ṣebí ìgbà títa lọ́lọ́run ṣẹlẹ̀ tẹ́ gbé ta lọ́lọ́run tẹ́ gbé nílọrin ṣebí ẹbẹ́ fún alọ́pléètì ibẹ̀ ìfọwọ́bù kankan bí gbogbo ẹ̀rẹ̀ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kí ló wá ní tẹ́lẹ̀ wá ṣẹlẹ̀ tẹ́ wá sọ pé wọ́n ní kẹ̀kẹ́ èmi ò bẹ́ẹ̀ kírun nǹkan báyẹn o. Èyí tẹ́ fún alọ́pléètì ta lọ́lọ́run gbà títí ẹ ṣẹlẹ̀ ẹ fún alọ́pléètì eléyìí náà tẹ́ bá wọ̀ pé fẹ́ fún wa. Èmi ò ní ẹmọ gbogbo àwọn pé àwọn pírẹ́sì yín tó wà ní Kwara State bóyá a máa padà rí news yẹn later àti ní díẹ̀díẹ̀ tí ń surface ẹ jẹ́ káwọn press ṣiṣẹ́ tẹ́yìn ò bá lè fún wa ní update lélẹ́yìí torí mo mọ̀ pé ti tẹ́ ìta lọ́lọ́run yẹn ó wà easy very easy fún yín láti fún wa but eléyìí kò details tó though ẹ promise wa pé ìdájọ́ òjòjò máa fẹsẹ̀ rinlẹ̀ ẹ promise wa pé ẹ̀yin náà wà on it pé máa stand for the truth yes but still náà ẹ jẹ́ kí kinní yẹn kó ṣe kíni kó rinlẹ̀ dáadáa ẹ fún wa lọ́pdẹ̀tì torí update ẹ fún wa mo kàn gbọ́ mi ò rí update ẹ fún wa mi ò rí mí nìkankan nínú update ẹ fún wa mi ò rí nǹkan kan tí mo lè dì mú so mo ní láti lọ search fún ni mo ní láti lọ search fún tí mo dẹ̀ rí fídíò mo rí fídíò kan tó ṣẹlẹ̀ ní court mo rí ojú àwọn mẹ́rẹ̀ẹ̀rin others yẹn mo dẹ̀ rí ibi tí bàbá yẹn ti sọ pé òun nìkan lòun pa wọ́n ní ṣé wọ́n nìkan ni ó nìkan wọ́n ló dá pa. Ẹ fún wa ní ẹ̀rí tó tó lóòótọ́ ẹ ti promise wa pé máa ṣe tó à ń fún yín ní injection yìí kẹ́yìn náà lè kéṣe pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ o kẹ́yìn náà lè bá wa ṣe kí ni kẹ́yìn lè sún sókòtò sókè dáadáa. Ibi tí ẹ bá ń lọ ẹ máa jẹ́ káwọn èèyàn mú ẹ máa dágbére no matter ibi tí ẹ bá lọ máa bọ̀ wọn ó yẹ ṣe kó jẹ́ pé oògùn ló fi bá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn àmọ́ nínú iṣẹ́ ìwádìí ló máa jẹ́ kó mọ̀ náà. Wọ́n lè ra drinks kan kó fi nǹkan sínú drinks kó rẹ ọmọ yẹn kó kàn rẹ̀ sára irú títí mi lẹ́yìn ṣe tó lóun fi nǹkan sínú oúnjẹ. Ó dẹ̀ ní máa ra drinks kan ó lè má ṣe náwó drinks kan látẹ̀yìn báyìí ó dẹ̀ ẹ̀mọ̀ lójijì ló ti bá náà tó ṣọ́ tó dẹ̀ fọ́ ọkàn mọ́ lórí. Iṣẹ́ burúkú làáfàá yẹn ṣe ìjẹ́ rí bẹ́ẹ̀dì inú ilé ẹ̀ ni kò ní bẹ́ẹ̀dì iṣẹ́ burúkú ló ń ṣe inú ilé yẹn kò ní bẹ́ẹ̀dì àbí wọn ṣó àbí yàrá mélòó ẹjọ́ má bínú o àríbálò àríyàrá ìjẹ́ gbogbo ẹ̀yin èèyàn tó wà mí ṣe rí bẹ́ẹ̀dì kankan tí àáfàá ń sùn sí tébù àdá ike ọ̀dà àwọn ike nǹkan kan lóríṣiríṣi ọ̀bẹ tó fi ṣalápàtà kéèyàn tó pa odidi èèyàn béèyàn ṣe ga tó ibi tó lórí láì ṣe ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ní nǹkan kan nínú èmi ò rí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ o Eunice Akínfẹ́wá èmi náà ò rí bẹ́ẹ̀ o mi ò rí bẹ́ẹ̀dì inú ilé yẹn so iṣẹ́ burúkú ló ń ṣe nínú ilé yẹn iṣẹ́ wo gangan ni bọ̀bọ̀ yẹn ṣe ó lóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ school kò níṣẹ́ kankan lọ́wọ́ ó dẹ̀ náwó ó ní he has bed èmi ò rí Lawal Saheed èmi ò rí èmi wọn ṣó ẹ bóyá kámẹ́rà yẹn ò ṣó èmi ò rí bẹ́ẹ̀dì mo rí tébù. Ó kọ́ṣẹ́ àfà ó lóun kọ́ṣẹ́ àfà ìgbà tó ṣe freedom ẹ dákun ṣé ibi táwọn àfà ńláńlá wà lẹ́nu kó mọ̀ pé kó wá ṣèkómọ àbí kó wá ṣe nǹkan kan nìkan irú wọn mọ̀ ganu sí nǹkan ni. Ajá Ìdòwú Ọlọ́run jẹ̀dá lọ wọ́n ní is pre-planned to Sikemi. Àṣírí gbogbo ló máa tú. Okay, that's operation room Aliani wọ́n ní okay operation room tó ti ń ṣiṣẹ́ burúkú yẹn ni
mo gbọ́ pé wọ́n lé 5 million nínú àkáǹtì ẹ̀ bọ̀ mi ò tí ì gbọ́ lẹ́nu ọlọ́pàá tó mi fẹ́ sọrú nǹkan báyẹn tó bá ní 5 million mi ò ọ̀rọ̀ wọn ní mi ò fẹ́ gbọ́ mi ò fẹ́ gbà mi ò fẹ́ kà kún òun sọ pé ká ní wọ́n ti interview ẹ̀ tá a ti gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tá a ti ráwọn ọlọ́pàá tó sọ pé àkọ́ báyìí ló sọ a lè fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ àwọn ọ̀rọ̀ tí a bá rí káàrí kámẹ́rà káàrí báyìí kó sọ jáde lẹ́nu èmi ò lè fìdí ẹ̀ múlẹ̀ ilé ẹjọ́ yìí so ká ní a gbọ́ lẹ́nu àwọn ọlọ́pàá tó fún wa ní update tàbí tó a rí báyìí bá kẹfà tá a bá gbọ́ táwọn ọlọ́pàá bá sọ pé oye báyìí ló wà ńbẹ̀ a máa believe pé wà ńbẹ̀ ṣùgbọ́n wọ́n ní wọ́n pé èmi ò fẹ́ gbàgbọ́ ọ̀rọ̀ ti wà kóòtù sí tọ́rọ̀ bá jẹ́ mọ́ tó a máa ti gbọ́ ẹ jẹ́ ká máa mú ká máa rí ká máa èmi ò fẹ́ ṣe àhesọ ọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rí àrídájú ọ̀rọ̀ ká tó máa fò tẹ̀lú ẹ jẹ́ ká máa rí àrídájú ọ̀rọ̀ ó tí a ta ọrùn Sàláwù Adéyẹmí láti fún èmi mọ̀ pé ẹnikẹ́ni ṣé ẹ rí bọ̀bọ̀ yìí kì í ṣòwò nìkan ló ń ṣe nílọrin o àwọn èèyàn ti máa ń fojú wò wípé ẹ má ṣì mí gbọ́ o àwọn stéètì kan wà dé pé ìgbésí ayé wọn burú jù bẹ́ẹ̀ yẹn lọ o ṣùgbọ́n tó jẹ́ àwọn èèyàn fẹ́ pariwo pé Ìlọrin ẹ̀yìn náà lè jáde sálẹ̀ pé àwọn gbọ́dọ̀ wá ṣe kinní kan síbi ìjáde gbọ́dọ̀ wa kò kí ń sí nǹkan kan kò sí ń ṣípá ìlú tó súnmọ́ ó jìnnà sí náà ó súnmọ́ àlùjọ náà ṣé bẹ́ẹ̀ lórí lóòótọ́ ẹ má bàbá àwọn sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ má pòwó yẹn mọ́ o àyè má pòwó yẹn mọ́ ẹ má pòwó torí àwọn boys tẹ́ ẹ̀ breed yẹn wọn ò ṣe dáadáa rárá gbogbo àwọn ẹ wọ́n sórí social media ẹ máa rí wọn ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ jógo Ìlọrin ẹ mọ àwọn boys tí wọn ò níṣẹ́ tí wọ́n náwó yàfùyàfù ẹ mọ àwọn tó jẹ́ wípé oníjàlábí tí wọ́n ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo ẹ dákun béèyàn bá ń ṣiṣẹ́ fún yahoo tí yahoo bá padà lè tó bá sọ pé maga ti fọ́ọ̀lù ṣé ọmọọṣẹ́ àáfàá náà òun náà ní dán wò pé tí ọ̀gá mi ṣe fún lágbájá òun náà fẹ́ ṣe fúnra rẹ̀ òun ò lè mọ̀ tọrọ owó lọ́wọ́ ọmọ yahoo mọ́ gbogbo àkó náà lówó tó ń lọ́wọ́ wọ́n nílùú fìtínà fa àwọn èèyàn sọ wípé wọ́n ní he definitely would have godfather wọ́n ló irú wọn máa ní bàbá ń gbẹ́jọ́ àwọn bàbá ń gbẹ́jọ́ wọn ẹ bá wa tọ́rọ̀ bá kàn wọ́n ẹ dákun ẹ mọ́ bò ó because I expect kí ilé ọṣẹ́ ọlọ́pàá kan ṣàfojúwọn ojú ẹ̀ kan kó tiẹ̀ jẹ́wọ́ kárí àtẹnu bó tiẹ̀ ṣe kó fẹ́ jẹ àpátẹ́nu ó fẹ́ ṣe ó tiẹ̀ kó tiẹ̀ jẹ́wọ́ kárí àti ìsáré rí ìdájọ́ pápápápá ẹ̀ ṣé kìí pé torí ẹ sáré gbé lọ sí magistrate court gan ṣé kò tí fáàtì ju ẹ̀jẹ̀ ó jẹ́wọ́ fún wa abẹ́rẹ́ kó mọ kàwọn èèyàn lẹ́ẹ̀ni torí kò yé wa abẹ́ fẹ́ ṣe torí ìdájọ́ pápápá yìí náà ẹ jẹ́ kó kàwọn èèyàn sílẹ̀ kẹ́ tí ó ti ṣe ìdájọ́ fún kó kàwọn èèyàn sílẹ̀ afẹ́rẹ́ àwọn èèyàn pa kó kà bòròbòrò kó kà bòròbòrò bòròbòrò náà kẹ́ tó máa sáré pẹ̀lú gbé lọ sí kóòtù ṣé torí ìdájọ́ òdodo ó yẹ kẹ́ ẹ jẹ́ kó ká bòròbòrò àwọn ò tí ì rí ó yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá ṣe àfihàn ojú ẹ̀ kọ́ndẹ̀ kí gbogbo kọ́ndẹ̀ gbọ́ ohun ẹ̀ sílẹ̀ gbogbo tó sọ kí gbogbo á ti fojú wa nígbà ká kọ́ọ̀tẹ̀ kí gbogbo èèyàn rí ìyẹn lórí ọ̀rọ̀ ṣé wá rí kinní kan ní o ṣé ẹlẹ́yìn òbí tó jẹ́ wípé ọmọ kékeré ẹ̀ẹ́nì kó lọ mọ́ pa ẹran gbọ́bẹ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ẹ́nì kó lọ mọ́ pa ẹran láti kékeré ẹ̀ mọ̀ pé láti kékeré làwọn ọmọ mi tẹ́bí ló ti dájú ló ti sánjú ẹ̀ mọ̀ ẹ máa rán ọmọ ọdún 13 14 mi ó lè á mú odidi ẹran apá kún láyé ìgbà táwa kéré ẹdìyẹ lásán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa wọn ò ní dúró síbi tó ti pa ẹdìyẹ náà tó tọkọ̀ pé kán gbé lọ́jọ́ tá a kọ́kọ́ ní kí n pa ẹdìyẹ wàhálà mi ì rí ọrùn ẹ̀gẹ́ tán ṣe lẹ́dìyẹ fò lóorìn lọ nínú omi gbóná tí mo ti tú sóòrùn wà ṣé mi ì rí ọrùn ẹ̀ nǹkan ṣáṣe báyìí bò wọ́n dìyẹ dìde lóorìn lọ tiẹ̀
Alian, God bless you. Thanks for the stars. Kí ọmọ kékeré kó máa pa ẹran kó dẹ̀ kún. Ọmọ mi wà tó bá sin ẹdìyẹ gan ní kékeré. Tí àwọn òbí ẹ̀ bá mú ẹdìyẹ yẹn tí wọ́n bá pa, tí wọ́n bá fẹ́ pa bá máa sunkún ni. Tó bá ní kí ló dé ni wọ́n fẹ́ pa ẹdìyẹ. Tó bá ń pa ẹdìyẹ mi ọmọ mi á máa sunkún ni. A sunkún títí àwọn yẹn wọ́n pa ni. Wọ́n láti ṣe oúnjẹ lónìí. Tí wọ́n á dẹ̀ fi sí ọbẹ̀. The only thing tó máa mú kí ẹ̀rí tí ọmọ yẹn máa padà smile bí alẹ́ yìí táwọn òbí ẹ̀ bá ti ṣe oúnjẹ yẹn tán, they now serve her or him with that chicken. At the end of the day, the child can now be smiling. So mommy lè sọ pé àṣẹ́bọ̀ ló ti ń jẹ́ ẹ̀. So ó máa rí bẹ́ẹ̀, but àwọn ọmọ ọ̀sìn ti ń dájú jù. When you have a child tó ní kó máa pa yín, kó lọ gbẹ́ran, kó lọ pa, kó lọ ṣe kíní, kó yá lọ ṣe kíní kan lọ pa, lọ gbọ́bẹ̀ lọ pa, bàbá wà ńbẹ̀ lọ pa, ọmọ yẹn máa dájú. Because I can't even imagine kí èèyàn kó dẹ̀ gbé odidi èèyàn kó dẹ̀ kún. Can you imagine that? Ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ wa ó ń bà mí lẹ́rù lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀dọ́ tó wà ńsìn wọ́n ti sàn jù, wọ́n dájú gan. And the government has to do something about it. The government has to do something about it. Àbí ṣé ká máa sọ pé a fẹ́ gbàdúrà ìjọba ológun ni? Because ká ní ìjọba ológun báyìí wàhálà yóò lè pọ̀ tó báyìí. Ṣé ẹ rántí Africa, ìkan lára àwọn African countries pé lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n pa àwọn youth wọn more than 200 youth. Àwọn bí i 3 or 4 tí wọ́n pa òun ló jẹ́ citizen, ìkan wà lára wọn tó pé citizen America ni. Ọmọ ìlú yẹn ni bọ̀ wọ́n bí sí America. Àwọn tó jẹ́ citizen of America nìkan ni wọ́n escape tí wọ́n pa gbogbo wọn dá àwọn táwọn foreigners tí wà bẹ́ẹ̀ ni wọ́n pa. Ìjọba ológun kì í waste time. Kì í ṣe àwọn tó bá bá orí lọ́wọ́ ẹ̀ nìkan ló yẹ kán máa mú, àti àwọn babaláwo àtàwọn tó ń gbà lọ́wọ́ wọn àtàwọn àfáà tán ta fún àtàwọn wòlíì tán ń rà lọ́wọ́ wọn, gbogbo ló yẹ kán máa kó, tó yẹ kán máa pa. Torí mi mọ̀ kan tẹ́ fi ń kíìpù wọn síbẹ̀ yẹn títí dìsìn. Ká ní ẹni tó bá bá nǹkan abẹ̀mí báyẹn lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá ń pa wọ́n dànù ni, ẹ rí wípé ìbẹ̀rù yẹn á wà ń bẹ̀. Kó lọ pa wọ́n, kán gbé dúrọ́mù báyìí kó pa wọ́n síwájú ilé bàbá àbí wájú ilé ìyá ẹ̀ àbí wájú ìyàwó ẹ̀. Our extreme law for materials and fames these days brought to this mess, in conjunction with high rates of injustice in our society. If we continue like this, the future of this generation will be more bloody. Sherry, I can talk for you. The problem we are having now, láàrin àwọn ọ̀dọ́ wa, ẹ jẹ́ kí mú wa padà ní ayé ìgbà kan. Even though láàrin àwa Kristẹni, tí ẹ bá ráwọn pastors tó bá ń wàásù, they used to preach about hellfire. If you do this, you will go to hellfire. If you do this, you will perish. If you do this, you will go. Ìgbà tó yá, nígbà táyé fẹ́ máa bàjẹ́, tó jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlò ń pọ́n, lẹ́rìí wípé àwọn ọjọ́ kan dìde ńgbà kan wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa prosperity and miracles. Ẹ wá rí àwọn ọ̀dọ́ wá ya kúrò, wọ́n bẹ̀rẹ̀ sí sá kúrò níjọ tí wọ́n ti ń preach hellfire and pé you will perish, you will kini kan without holiness no man shall see the Lord, if you kini kan you will perish, go to hellfire. Wọ́n sá kúrò ńbẹ̀.
Sister Buki Adefowope, God bless you. Wọ́n sá kúrò ńbẹ̀. Gbogbo wa ń sá lọ síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa hey prosperity 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 o mo ṣe máa lówó. Ní gbogbo ibi tó ti ń sọ̀rọ̀ nípa pé ìjọba ọ̀hún kù sí dẹ̀dẹ̀. Aráyé yí padà àwọn èèyàn sá kúrò ńbẹ̀. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé yí padà, olùdájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀. Àwọn èèyàn sá pé níbo. Ó wá di gbémi kò bá tètè lówó ayé á bù mí, gbémi kò bá tètè lọ́lá ayé á bù mí, onílé kóró ọ̀la ń bọ̀ wá dẹ̀rọ̀ ó dá mi lójú. Kí ló ń kàn wá lójú? Bó bá tètè lówó ayé á bù ẹ. Ibi tá a bára wa dé ní lórí ọ̀rọ̀ prosperity. Àtọmọ Kristẹni, àtọmọ Mùsùlùmí, gbogbo pátápátá ló ń kánjú. Láti ìgbà tí wọ́n ti sọ wípé wọ́n ti ẹ̀ máa ń gbọ́ ẹlòmíì ṣàgbọ́n àwọn kan wà, àwọn kọ́nsẹ́ẹ̀tì kan wà wọ́n ló máa ń bẹ́ orí òkú ni, wọ́n á lọ wú òkú ní burial ground àbí wọ́n á lọ gbé, wọ́n á lọ bẹ́ òkú olókú, wọ́n á lọ gbé. Àwọn eléyìí ò tiẹ̀ lọ burial ground, wọ́n lò ó fresh ni wọ́n tó ń gbé ẹ̀jẹ̀ lé bọ̀bọ́ yẹn ní god tó tún gbé ẹ̀jẹ̀ sínú òkè keragolis. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n ti lọ rí wọ́n arrest man kan ní Anambra State. Ṣé ẹ̀yìn Jesus àbí nǹkan tóun náà máa ń sọ pé wọ́n máa gbọ́dọ̀ lówó, tó ń ṣiṣẹ́ fáwọn yahoo, tó kó àwọn ọkùnrin àti obìnrin tó kó wọn lọ sétí òkun. They were wọ́n ní kéde ara wọn báyìí. Àtìyàwó oníyàwó ọkọ lọ́kọ gbogbo wọn dúró báyìí ní ìhòòhò ọmọlúàbí ni wọ́n wá kọjú sómi, wọ́n ń wẹ̀ ọlọ́mọ iṣẹ́ tó kó wọn bóyá kíní kan bá fẹ́ bá pa tàbí nǹkan ló lòun kó wọn lọ wẹ̀ àbí nǹkan. Wọ́n ti arrest lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ rí wípé lórí àwọn ìkànnì tá a wà yìí ẹ kàn máa jálu bó ṣe ṣe irú àwa tá a máa ní bí group àwọn group pages yẹn tó wà in public yẹn ẹ kàn máa rí wípé àwọn kọ́kọ́ post nǹkan síbẹ̀. Ìgbà míì Facebook máa ń bá wa yọ, ìgbà míì àwọn míì máa ń report sórí àwa gan tá a ní sẹ́kàn akàn ní àkè ń mọ̀ gan. Àwọn èèyàn máa ń share sórí ẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kàn ní àkéntì ẹ̀ wo bí group mo kàn rí pé nìkan lọ post àwọn nǹkan rándanrandan kan síbẹ̀. Àwọn kan mo bá bẹ̀rẹ̀ sí delete ẹ̀. Mo bẹ̀rẹ̀ sí delete ẹ̀ lórí online. Ẹ máa ráwọn òbí kan tó ti sọ wípé tó bá fẹ́ lówó wọ́n dẹ̀ kó owó lẹ̀. Fake làwọn owó yẹn kì í ṣe original o. Ẹ lè order owó lórí Amazon, kò sí nóòtì tẹ́ ẹ̀fẹ̀ tẹ́ máa rí ńbẹ̀, tẹ́ ẹ̀ ní rí ńbẹ̀. Gbogbo àwọn dọ́là yìí wọ́n máa fi ń ṣe, tẹ́ bá dé birthday party gan bí wọ́n máa order, wọ́n máa dà sílẹ̀ lẹ́yìn, kì í ṣe real money. Tó bá jẹ́ real money ni kò ní ìdí kó wulẹ̀ ṣe fẹ́ lòmí, ẹ̀ ṣe ní kó máa dáná. Wọ́n máa ṣe, ẹ máa rí àwọn boys kan, àwọn kéékèèké, ẹ máa rò bí fíìmù ni. Wọ́n dẹ̀ kó wọn jọ. Ẹ máa rí wọn nínú pósí, wọ́n ṣe ń sòsò nínú pósí, ẹni yẹn á lòun ṣògùn owó fún wọn, ṣe àwọn ìyàwó akọ́ṣẹ́ lẹ̀ báyìí. Wọ́n dẹ̀ post ẹ̀ sórí social media. From there lẹ́dẹ̀ máa rí àwọn ọmọ, àwọn ọ̀dọ́ tí ẹ lọ máa ka wọn. Ìgbà míì tẹ́ bá ka under comment section ẹ máa mọ̀ wípé Nàìjíríà ti lànà. Ẹlòmíì á sọ pé how do I get to? Please tell me I'm here for it. Ẹlòmíì á máa sọ wípé just wait for me. I need more 2 years to struggle. If I don't have money for kiniko, if I cannot make it in the next 2 years, I'm coming to join you. No kiniko. Àwọn ọmọ tí wọ́n níbi tí wọ́n níran, wọ́n máa comment wọn tí ẹ sọ pé bóyá fake profile àwọn lò àbí they will comment there with their real profile. Wọ́n fẹ́ mọ̀, they want to make money. Wọ́n ní kíní yẹn náà pọ̀ lórí TikTok. Àwọn òbí ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. We have a lot to do. Ṣé rí àwọn ọmọ kan wà tó jẹ́ wípé
òbí ò sí nǹkan tó bí fẹ́ ṣe mọ́ nípa wọn bẹ́ẹ̀ wọ́n ti kú làkàtà òbí but still náà tẹ́ ẹ̀ bá lè àwọn kankan wà tẹ́ pé ẹ má máa pa wọ́n tì. Look at àwọn ọmọ yìí sí 41 àwọn ilé ìwé àáfàá tó mú 41 years 28 29 31 bọ̀bọ́ yẹn gangan 29 àwọn kéékèèké ni wọ́n. Káwọn ọmọ kéékèèké ti máa pààyàn kí wọ́n ti mọ̀ nípa kí ọmọ 29 years máa dúnbó dídí èèyàn ó wá ló fẹ́ get admission. Kárí bọ̀bọ́ yẹn lọ wọ school lásán ẹgbẹ́ alábòsí asọ́dẹ̀ẹ́rẹ́ ti wá ẹbọ lẹ́gbẹ́ yeah people I'm telling you tí bọ̀bọ́ yẹn bá lọ wọ school lásán ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ni o ní tó gbogbo àwọn ladies yẹn ló máa pa tán and he looks innocent he looks cool he looks handsome ẹ máa rí pé lẹ́gẹ́lẹ́gẹ́ pé lè kan tí ẹ máa fọwọ́ gbà báyìí ìyẹn ẹ má fojú dìyàn o èèyàn lè máa wọ pé ní ẹ má fojú gbà báyìí ó máa ṣubú dànù ilé àtẹlé mi ilé pàdé ilé ìlú sọ pé gbogbo máa yà sí láì mọ̀ pàpà alápàtà èèyàn ni. We have to be very careful. We have to be very careful. Ṣé wá rẹ̀ yìí tẹ́ máa ń tọ́jú bọ́lé bí ẹran lóru over to you. Ìyá alágbá mo fẹ́ lọ ọjà mi ò tà ọ̀rọ̀ ọjà lẹ́nu mi ò bá lọ títa yìí ò ti tà tí wọ́n ti lò. Mo mọ̀ ọ̀yàn rí kò mí ìwé pé ọ̀dọ̀ àfáàyà ibẹ̀ mo ti ń lò mo ti mọ̀ látọdún kẹwàá mo ti mọ̀ kíní kan àwọn làáfà ọkọ mi àwọn làáfà kíní kan kò mí ìnà mọ̀ yẹn kan pa ọ́. Babaláwo yìí bàbá ibẹ̀ ni mo lọ tí ń dáfà kíní kan mo rántí story tẹ́ bá rántí story máa pásítọ̀ kan nílùú Ìbàdàn tó lọ sí side Ọ̀ṣun State bóyá kiri ni omi tó lọ wọ́n nígbà tó ń lọ wọ́n ló mú kan lára ọmọ church lọ ó fi inú tọ̀ yẹn ìyẹn ní mọ́tò yẹn fi mọ́ ó ní wọ́n máa fi mọ́tò bá ń gbé débi kan Ọlọ́run ní kò tiẹ̀ mú yẹn dání ìbá kó gífà ọ̀dọ̀ babaláwo yẹn 7 years babaláwo yẹn confess pé ọ̀rẹ́ òun ni 7 years tó ti wá ń ṣiṣẹ́ nìyẹn kódà òun ló bá ṣiṣẹ́ awọ́rò ní church ẹ̀ bí wọ́n ṣe débẹ̀ bàbá yẹn níṣẹ́ tó tún fẹ́ ṣe iṣẹ́ bí awọ́rò yóò fẹ́ bàbá yẹn pásítọ̀ complain pé àwọn èèyàn tún wá dáadáa mọ́ ní church ó fẹ́ rìn ní òṣè awọ́rò yẹn nígbà tó débẹ̀ wọ́n fún lásèjẹ wọ́n lásèjẹ lẹ́yìn tó bá ti jẹ́ tó máa lọ sí odò ó máa lọ wẹ̀ odò tó ń gbé pásítọ̀ bàbá wòlíì lọ bẹ̀ wọ́n ti lọ dúbò ìtàn ti lọ pa wọ́n ti ṣàyàn ìyẹn wá ń retí kàndé kò dé ó ń retí kàndé kò dé káwọn lè ti padà ṣe pé yẹn ló fi mọ́tò gbé wọn babaláwo wá sọ fún yẹn àwọn yẹn wá sọ pé àṣejẹ́dẹ̀ wa pé káwọn náà fún lásèjẹ pé tóun náà máa fi rí ìtajé jẹun pé tó àwọn làwọn bá ṣe pò náà máa wà òkè mi ìmẹ̀mí tó ṣàǹbá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ wọ́n ṣàgbà sí jẹ bọ̀bọ̀ yẹn wá sọ pé àwọn ò jẹ́jẹ́ kó máa lọ nínú mọ́tò òun á lọ jẹ́ nínú mọ́tò bọ̀bọ̀ yẹn wá dé nínú mọ́tò ó gbá sì jẹ́ ilẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wá sọ pé àṣọ ti jẹ́ ra ó ló máa jẹ́ àní òun tí rí wọn àwọn ló máa dé ó yá bóyá ẹ jẹ́ tán kẹjẹ́ ká wá lọ sódò ká lọ bá wọn gbà náà kájọ máa bọ̀ ká fi mọ́tò gbé wọn máa bọ̀. Ẹ̀mí Ọlọ́run bá bọ̀bọ̀ yẹn sọ bọ̀bọ̀ yẹn ṣàkóso mọ́tò bọ̀bọ̀ yẹn sálọ wọ́n lé bọ̀bọ̀ yẹn pẹ̀lú ọ̀kadà Ọlọ́run ò jẹ́ kán rí bọ̀bọ̀ yẹn já sí títì tó dé títì báyìí pẹ̀lú ti yà sí iléeṣẹ́ ọlọ́pàá tó lọ sọ pé àwọn méjì làwọn wá gbé òun rí traces tí wọ́n lọ tó ń bọ̀ tó ń lọ tó ń ṣọ́ wọ́n ti gbé nǹkan fún oúnjẹ wọn ò jẹ́ nígbà tó máa fi débẹ̀ wọ́n ti pa máa yẹn wòlíì yẹn wọ́n ti pa wọ́n ti kú. ó mọ àfáàrí kò ní kó mọ̀ dùnbù ẹ̀ Ọlọ́run jẹ́ ká ṣìrìn yé tójú bọlé bí ẹran lóru wọn kí làdúrà ò lè ṣe kò sí ẹ jẹ́ ká kọ́ bó ṣe ń gbàdúrà ẹ jẹ́ ká kọ́ bí èèyàn ṣe máa ń fi ẹnu ara ẹ̀ béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run kò sí ẹnìkan tó lè bẹ́ẹ̀ gbà àwẹ̀ bọ́lọ́run sọ̀rọ̀ kò sí ẹnìkan tó lè bẹ́ẹ̀ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run you yourself ask and it shall be given unto you béèrè fúnra rẹ̀ bí wọ́n gan ṣe máa béèrè
ó máa yàtọ̀ sí pé ẹni tó ní kó bẹ́ẹ̀ gbàdúrà sọ́lọ́run ó mọ̀ bí ó ti dẹ́ṣẹ̀ burúkú tán ó kí ẹnìkan ló máa lọ bárò àfáà Muhammed aláàfáà ni pé kó bá ń ṣe nǹkan bá ń tọrọ nǹkan kó bá ń ṣe àwọn àjò kan òun gangan fúnra rẹ̀ ẹni ìkórira ni níwájú Ọlọ́run ìwọ gan mọ̀ jù lọ àwọn tó lọ ń bá ìwọ gan ó mọ inú wọn mọ́ jẹ lòmíì lọ dẹ̀ ń ṣe ráwa tá a wá jẹ́ àwa tá a wà lórí social media ń sìn tá a wá jẹ́ ọ̀dọ́ tí ìgbésí ayé wa sì ní ìtumọ̀ tá a sì ní bẹ̀rù Ọlọ́run tó o bá lòbí láyé pé wọ́n pọ́blẹ́mù tí ọmọ mi fún ìyá àbí bàbá ló jẹ́ kó máa tójú bọlé kiri ìyá kan lẹ́nu ọjọ́ mẹ́ta ni wọ́n gbé wọ́n lọ lé bàbá méjì àbí nǹkan tí wọ́n láwọn wá débọ̀ àwọn wá àdírẹ́sì yẹn lọ tó gbé lọ́ọ̀yà tí wọ́n lọ tó nígbà táwọn débẹ̀ pé kán bá àwọn òkan bàbá yẹn ní ẹni tẹ́ ẹ̀ ń wò yẹn dẹ̀ ọmọ kékeré kọ́lẹ̀ ń wá obìnrin àgbàlagbà díẹ̀ ní onírà àgbàlagbà díẹ̀ kọ́ àgbàlagbà gidi lẹ̀ ń wá òun ó ti lò yá yẹn bí ó ti lò lójú ọpọ́n kíní tó ń wò wọ́n ti mú yẹn náà màmá yẹn ti kó ti pàyà yẹn káwọn ìyá yín ẹ bá wọn ìyá wa sọ̀rọ̀ kí wọ́n gbélé wọn kán yé tójú bọlé kiri mọ́ ìyá mi ò tà ìyá mi ọkọ mi ò wọ yàrá mi láti jẹta kò wọ yàrá mi láti bí oṣù mẹ́ta òní ò bá lọ bí tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti tún dún bú ẹ̀ ilé ayé ti gbẹgẹ́ ẹ jẹ́ káwọn èèyàn jókòó ayé tá a wà ń sìn kí ìṣàlẹ̀ téèyàn ya ọ̀dọ̀ àfáà kiri téèyàn ya lé wòlíì kiri lọlé babaláwo pé bá mi ṣáájò jókòó sílé ẹ ẹlòmíì máa gbéra kúrò nílùú Ìbàdàn Alábẹ́òkúta ló lọ ṣáájò ó ti yàtọ̀ jókòó ayé ti yàtọ̀ báyìí wà á kúrò nílùú Ìbàdàn wà á níṣó ní kiri ó ti yàtọ̀ gbélé ẹ wà á kúrò ń bàdàn wà ní pé òun lọ sí ìlú Kùránì ibi tí wọ́n ti sọ Kùránì kalẹ̀ Ìlọrin gẹ́gẹ́ ló ti fẹ́ lọ ṣoògùn àánú rẹ̀ ò ṣe mí aláàfáà tó bá wá lọ tó bá mú ọmọlẹ̀ tó bá tún mú tó bá lọ gbé ọmọ odó tó lọ jọmọ́ tẹ lórí látẹ́nì ṣùgbọ́n tó má tẹ̀sẹ̀ pé wọ́n ti gbé bàbá relé wọn màmá relé fún bàbá relé ṣùgbọ́n àtẹ̀jẹ́ pé bóyá ẹni tán bá rí ṣé ẹni tán ti kú wẹ́lẹ̀wẹ́lẹ́ tán ti ta tó rí olórí ti gbórí tẹ́lẹ́sẹ̀ ti gbẹ́sẹ̀ wọ́n fẹ́ sọ pé wọ́n ti gbé bàbá relé àbí màmá relé wọn ò ní ròrùn kankan fún wọn ò lè rí orin kankan kọ fún ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ bá wọn òbí wa sọ̀rọ̀ àwọn ìyá yẹn tó yẹ pé bóyá ò tí ì máa rí ló ti ń tọ́jú lóko sọ fún wọn pé kọ́ mi ò pọ̀ ọ̀rọ̀ wọn iṣẹ́ màámi ẹ má wọrí màá lọ́kọ tèmi ẹgbẹ́lẹ̀ yín ẹ jókòó mi ò rán yín iṣẹ́ o ilé ayé ti gbẹgẹ́ ẹ tètè wọ́n ni wọn o tó láwọn ìyá kan wà àwọn gangan ni tójúbọlé ẹran núrú o ìyá aláyé ìgbà kan àwọn ìyá wọn á máa wọn ọmọ wọn dání lọ sọ́dọ̀ aláàfáà lọ́dọ̀ wòlíì ọ̀dọ̀ babalọ bá mi ṣàdúrà fẹ́ bá mi ṣiṣẹ́ ọkọ ọ̀run fún gbogbo ẹ̀ ayé ti yàtọ̀ sí yìí o ayé ìgbà yìí ẹ sọ fún ọ pé 24th century la wà eléyìí àtìyá àtọmọ bí ò bá ṣọ́ra wọn á rún wọn mọ́lẹ̀ ni o